ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? Bí a ṣe mọ̀, a sọ ní few days ago yìí pé kábíyèsí rán àwọn èèyàn yìí pé kó lọ bá wọn bẹ Dr. Lizzy kí wọ́n padà sí inú palace, ṣùgbọ́n wọ́n ní Dr. Lizzy láwọn máa padà bọ̀ wọn ò padà. ṣùgbọ́n nǹkan tá à ń gbọ́ nísìn ni pé bàbá kábíyèsí pé Dr. Lizzy wípé kí Dr. Lizzy padà sí inú palace, wípé àtìgbà tí Dr. Lizzy ti lọ kò sí èèyàn kankan tó wà ń bẹ̀ fún kábíyèsí láti tọ́jú kábíyèsí. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. ṣùgbọ́n wọ́n ní àǹtí wa Aro wọ́n ní inú wọn ò dùn nítorí ọ̀rọ̀ tí bàbá kábíyèsí sọ yìí, wípé wọ́n ní ṣé ìyàwó kọ́ ni àwọn ni, báwo ni bàbá kábíyèsí ṣe máa sọ̀rọ̀ ọ̀rọ̀ báyẹn, wípé ṣé àwọn táwọn wà ní palace àwọn ò lè tọ́jú kábíyèsí ni. wọ́n ní ṣe ni wọ́n rude sí bàbá kábíyèsí. bí a ṣe gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé ẹ mọ̀ pé nǹkan tá a bá ti gbọ́ lórí social media làwa ń torchlight sí ní orí channel yìí. ẹ̀yin èèyàn ilé ẹ jẹ́ ká jọ wọ inú gist yìí. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín, adúpẹ́ atọ́pẹ́dá. Mashola Gist TV ń kí yín, Mashola Gist TV ń kí yín o. ó ní ẹ ṣé o, lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, lọ́wọ́ ọmọdé, lọ́wọ́ àgbà, lórí gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, tẹ́ ń like, tẹ́ ń share. adúpẹ́ ní ọwọ́ gbogbo yín. Mashola Gist TV ń kí yín. ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sí Mashola Gist TV. ṣé àlàáfíà ni ẹwà gbogbo lè ń kọ́? orúkọ mi ni Mashola kò yí padà. a máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. a ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa. ẹ̀yin èèyàn lè tẹ́ bá ti subscribe, ẹ tẹ notification bell kẹ́ ẹ subscribe so that a bá ti post any gist ẹ máa rí. a ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. ẹ̀yin èèyàn lé à ń ṣe advert lọ́lọ́kùn òjọ̀kan lórí channel yìí, ẹ kàn sí wa ní Mashola Gist TV. ọlọ́run elédùnmarè á bá mi gọ́wọ́ yín sókè o, ọlọ́run elédùnmarè á bá mi ran gbogbo yín lọ́wọ́ o. òkè òkè ni ọlá yín á máa lọ o, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. ẹ̀yin èèyàn lé wọ́n ní àǹtí wa Aro wọ́n náà bínú wípé kí ló dé tí bàbá kábíyèsí fi máa sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí, wípé kí àwọn wípé kí bí ìgbà tó jẹ́ pé àwọn ò lè tọ́jú kábíyèsí, wípé wọ́n wá ń bẹ Dr. Lizzy kó padà wá sínú palace o, wípé torí wọn ò rí èèyàn fojú jọ o, wípé bígbà tí wọn trust kankan nínú àwọn yàtọ̀ sí Queen Naomi àti Dr. Lizzy. ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ nìyẹn. ẹ̀yin náà dẹ̀bẹ̀ pé Queen Naomi ti fi ohùn sílẹ̀ fún wọn pé tí àwọn ò bá rí yípadà lórí ọ̀rọ̀ kí àwọn olórí kúrò nínú palace, àwọn ò ní wá sí inú palace. lẹ́yìn yẹn dẹni wọ́n ní kábíyèsí bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ àwọn olórí yìí. wọ́n ní àǹtí wa Aro gangan ọ̀nà tó sọ wípé àwọn fámílì kábíyèsí àwọn ni wọ́n ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn olórí, wípé nítorí pé wọ́n ń fi olórí kan kẹ́kan jù kan lọ, wípé ṣe ni wọ́n ń ṣe bígbà tó yẹ pé àwọn ò mọ nǹkan táwọn ń ṣe nínú palace, wípé ṣe ni wọ́n ń ṣe bígbà tó yẹ pé àwọn ò mọ báwọn ṣe lè tọ́jú kábíyèsí, wípé irú àwọn nǹkan báyìí pé ó máa ń dá wàhálà sílẹ̀ láàrin àwọn ìyàwó ni. wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa Aro tí wọ́n sọtọ́. ẹ̀yin èèyàn lé wọ́n ní ó yẹ kí wọ́n nífẹ̀ẹ́ àwọn bákan náà ni, wípé ṣùgbọ́n rárá o, tí bàbá yàtọ̀, bàbá ò nífẹ̀ẹ́ àwọn bákan náà. Queen Naomi ni bàbá nífẹ̀ẹ́ àti Dr. Lizzy, wípé bàbá máa gbè lẹ́yìn àwọn Queen Naomi àti Dr. Lizzy, wọ́n máa ṣe bí ìgbà tó yẹ pé àwọn kì í ṣe ìyàwó kábíyèsí. wọ́n ní kò sí nǹkan tí àǹtí wa Aro tí wọ́n sọ tán. wọ́n ní kò sí nǹkan tí kò bá ṣẹlẹ̀ níwájú bàbá, wọ́n ní Queen Naomi ò lè ṣe. wọ́n ní àǹtí wa Aro ló ń sọ bẹ́ẹ̀ o, wípé gbogbo nǹkan tí Queen Naomi bá ṣe níwájú bàbá ló wà justify, wípé Queen Naomi ò lè ṣe rárá, wípé báwo ni bàbá ṣe máa ṣe báyẹn sáwọn, wípé ṣe bó yẹ kí bàbá love àwọn bákan náà ni, wípé kí ló dé tó yẹ pé bàbá máa gbè lẹ́yìn Queen Naomi àti Dr. Lizzy. ẹ̀yin èèyàn lé bá a ṣe gbọ́ tán láǹtí wa Aro tọ́nà sọ̀rọ̀ sílẹ̀ ni.
nǹkan tá a gbọ́ tí àǹtí wa sọ ní ẹ̀yin ará ilé, ṣùgbọ́n èmi máa sọ̀rọ̀ lórí ẹ̀ o. Nǹkan tí mo dẹ̀ fẹ́ sọ lórí ẹ̀ ni pé ṣé rí i láyé yìí èèyàn gbọ́dọ̀ wà very very careful téèyàn bá ń hùwà, nítorí pé wọ́n ní àkọsílẹ̀ ní gbogbo nǹkan tá a bá ń ṣe. Ṣé àǹtí wa wọ́n ti gbàgbé àwọn nǹkan tó ń ṣe nínú pálásì yẹn, èyí tó jẹ́ pé bàbá kábíyèsí gangan fúnra wọn ojú wọn rí? Ṣé wọ́n ti gbàgbé? Ẹ jẹ́ kí n sọ fún yín, òbí ó máa protect ọmọ ẹ̀ nínú matter what. Òbí ń protect ọmọ ẹ̀ no matter what. Bàbá máa protect ọmọ wọn ni. Bàbá ọba ó máa protect ọba ni. Lóòótọ́ kábíyèsí lè di ju bàbá wọn lọ o, nítorí pé wọ́n ti jẹ ọba, ṣùgbọ́n wọ́n ṣe máa protect wọn. Bàbá ò lè lajú ẹ̀ sílẹ̀ kí nǹkan tí ò dá kókó sí. Àǹtí wa ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ó ti pọ̀ jù. Ṣé ẹ̀yin gangan fúnra yín ṣe wùwà tó yẹ kí bàbá fi support yín? Ibi tó yẹ kẹ́ ti kọ́kọ́ wò ni. Ẹ̀yin tó jẹ́ pé ẹ pretend nínú palace yẹn several times tó jẹ́ pé kábíyèsí gun ọmọ díẹ̀ báyìí ló kù kí nǹkan bàjẹ́. Ẹ pretend. Ìgbà tí kábíyèsí máa lajú báyìí ilẹ̀ ti mọ́. Bàbá wọn á wá lajú kalẹ̀. Wọ́n á máa ní pé nǹkan báyìí ṣẹlẹ̀. Wọ́n lè parọ́, nǹkan tẹ́ bá ṣe náà máa sọ. Nǹkan tẹ́ bá ṣe náà máa sọ, bàbá ò ní parọ́. Ẹ̀yin ní kẹ́ tú ìwà yín ṣe. And wọ́n máa ń sọ kíní kan pé téèyàn bá ti betray trust èèyàn, ó máa ń wà very very difficult kẹ́ni yẹn tó tún lè trust ẹ̀ padà. Gbogbo àwọn ìwà tẹ́ ẹ ti wù ó ní ò jẹ́ kí bàbá kó trust ẹ̀yin. Ẹ̀yin náà wò, Dr. Elizabeth ó kò nù palace, kábíyèsí mísẹ̀, bàbá kábíyèsí mísẹ̀, àwọn ẹ̀gbọ́n kábíyèsí mísẹ̀. Ẹ̀yin ẹ kò nù palace bóyá wọ́n á wá yín. Òótọ́ ọ̀rọ̀ ní ká máa sàn, èmi á sọ òótọ́ ọ̀rọ̀, máa sọ òótọ́ ọ̀rọ̀. Ẹ̀yin náà wò, woman yìí kò nù palace, Dr. Elizabeth gbogbo ọ̀nà ń wà nísìn. Lóòótọ́ àlẹ́jì ni nǹkan tá à ń sọ, à ń torchlight sí ni. Tó bá jẹ́ lóòótọ́, yes, à ń torchlight sí ni. Wọ́n ń wá Dr. Elizabeth right now nítorí pé wọ́n rí pé ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó rere kò sí ń bẹ̀. Látìgbà tí Queen Naomi ti kúrò ní palace, kábíyèsí ò sùn wọn wo, wọ́n ń wá Queen Naomi nítorí pé ojúṣe Queen Naomi wọn rí ń bẹ̀. Wọ́n miss present Queen Naomi. Nǹkan tó fi ń wà ní ẹ jẹ́ ká ṣe rere ẹ jọ̀ọ́. Ṣó ti yé yín, ẹ jẹ́ ká ṣe rere. Gbogbo nǹkan tá a bá ń ṣe láyé ẹ jẹ́ ká wu ìwà rere. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn, ó ní Yorùbá sọ. Èmi máa dúró síbì torí pé tí máa ń sọ ọ̀rọ̀ yìí, ṣó ti yé yín, ó lè máa pẹ́ kádẹ̀ tó máa fa ọ̀rọ̀ yìí gùn. So ẹ jẹ́ ká sinmi lórí ọ̀rọ̀ yìí. Èèyàn tó bá ń ṣe nǹkan tí ò dáa kó yí padà kó ṣe nǹkan tó dáa. Mi ò ní sọ jù yẹn lọ. Ẹ̀yin ará ilé tẹ́ ń gbọ́ mi, mo dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì yín lórí channel yìí. Mo dúpẹ́ nítorí pé ẹ fi mí sílẹ̀ ní ìgbà kankan. Mo dúpẹ́ lọ́wọ́ yín nítorí pé ẹni tó bá dúpẹ́ oore àná á rí mi gbà. Ní agbára Ọlọ́run, gbogbo bẹ́ẹ̀ ṣe ń subscribe, tẹ́ love, tẹ́ like lórí channel yìí, òkè òkè ni ọlá yín á máa lọ o. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Please share this video, like and subscribe. God bless you all.